Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin nínú Islam àti ọlá àti ọlà ní ọ̀nà ti Mùsùlùmí. Ayat-ul-Kursi, èyí tí a mọ̀ sí Kùrìsíyù, òun la fẹ́ gbé yẹ̀wò nísìnyí. Kí ni pàtàkì ááyà yìí lẹ́yìn gbogbo ìrun ọ̀ranyàn? Ìrun ọ̀ranyàn 5 ló wà ní ojúmọ́. A máa kí Ayat-ul-Kursi yìí, a mọ̀ sí Kùrìsíyù, 5 lójoojúmọ́ ẹ̀. Umamah, kíkẹ́ ọlá máa bá a, ó fi ń yé wa wípé Ànábì Muhammad sallallahu alaihi sallam, ó sọ wípé ikú nìkan ló ń dá ẹnikẹ́ni tó bá ń ka Ayat-ul-Kursi yìí lẹ́yìn ìrun ọ̀ranyàn 5 dúró láì tí ì wọ àlìkìámọ̀. Ìyẹn túmọ̀ sí wípé tí a bá ń ka Ayat-ul-Kursiyu yìí lẹ́yìn ìrun ọ̀ranyàn 5, a fi àlìjánnà ṣe èrèjẹ. Kí ló wá ń dá wa dúró bí a bẹ̀rẹ̀ sí í kà láti èní yìí lọ? Àwa tá a dẹ̀ ti ń kà tẹ́lẹ̀, ẹ jẹ́ ká tẹra mọ́. Ọlọ́run pín wa lérè jẹ o. Allah subhana ta'ala, ó sọ nínú ááyà náà wípé òun kì í sùn, òun kì í tòrùn gbé. Àwọn Bani Israili, ìyẹn ni àwọn ọmọ Israili, a béèrè lọ́wọ́ ànábì wa Musa, kíkẹ́ Ọlọ́run kó máa bá a, wípé ǹjẹ́ Allah subhana ta'ala, ǹjẹ́ ó máa ń sùn? Ọlọ́run ọba Allah subhana ta'ala wá sọ fún ànábì wa Musa, ọlá kó máa bá a, wípé ó mú ìgò méjì sí ọwọ́, kó wá dúró títí. Ìjọ́ kìíní lọ, kò sùn. Nígbà tí ó di ìjọ́ kejì, oorun tó ń gba ọwọ́ ọmọdé ó dé bá ànábì wa Musa, kíkẹ́ ọlá kó máa bá a. Àmọ́ gbogbo bó ṣe ń tiraka láti má sùn, bẹ́ẹ̀ ni ojú kan pàdé. Ìgò jábọ́ ní ìgò fọ́. Ọlọ́run ọba mi wá béèrè pé ǹjẹ́ tó bá jẹ́ wípé òun sùn àbí òun ṣẹ́jú, ǹjẹ́ gbogbo ilé ayé ò ti ní dàrú láti ìgbà náà? Allahu akbar. Ọlọ́run má bà ilé ayé wa jẹ́ o. Èyí ni pé Ọlọ́run ọba mi, ọba Ta'ala, kò kì í sùn, kò kì í tòrùn gbé. Òun nìkan dẹ̀ la lè gbójúlé. Kò sí ẹnikẹ́ni tí kò kì í sùn. Tá bá rí ẹnikẹ́ni tí ò kì í sùn fúngbà díẹ̀ ni. Nítorí náà, Ọlọ́run nìkan ni a gbọ́dọ̀ gbójúlé, la gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé. Ká máa béèrè gbogbo ohunkóhun lọ́wọ́ ẹ̀. Ayé sá káàkiri lọ bá àwọn àfáà. Kò sáàfáà kan tó lè ṣe o. Àfọlọ́run ọba. Kò sí ẹnikẹ́ni tó wà láyé tí ò kì í sùn, tí ò kì í pòǹgbé. Àfi Ọlọ́run ọba mi yìí nìkan. Tó bá wá yá àtúnwo ìtumọ̀ Ayat-ul-Kursi yìí ní ìkọ̀ọ̀kan. Ọlọ́run pín wa lérè jẹ o. Wabillahi tawfiq, alhamdulillahi rabbil alamin.